Ẹ kálẹ́ ní gbogbo ibikíbi tí ẹ ti ní àǹfààní láti máa gbọ́ wa, mo kí wa káàbọ̀ sí orí ètò ọlọ́sẹ̀ọ̀sẹ̀ wa ẹwà ìṣirò níbi tí a ti máa ń ṣàlàyé ìwé ọ̀jọ̀gbọ́n K. Stroud àti Dexter Booth. So lágbẹ́ Ọlọ́run bá a máa tẹ̀síwájú níbi tí a bá ẹ̀kọ́ náà dé nínú ìpele eléyìí tí ó kọjá. Mo dẹ̀ tọrọ gáfárà pé a pẹ́ kó tó di pé a bẹ̀rẹ̀ ẹ̀kọ́ náà lénìí. So tá a bá gbàgbé ẹ rí i pé ibi tí a bá ẹ̀kọ́ náà dé lọ́sẹ̀ tó lọ òun náà ni ìpele ẹlẹ́ẹ̀kẹwàá ìwé yìí o, níbi tí ọ̀jọ̀gbọ́n tí wọ́n ti ń ṣàlàyé sequence. A ṣàlàyé nínú ẹ̀kọ́ ilé tí ó kọjá pé tá a bá ní sequence èyí tó túmọ̀ sí òun náà ni so nínú ẹ̀kọ́ tí ó kọjá a ṣàlàyé sequence àti èyí tó túmọ̀ sí, a ṣàfijọ́ sequence gẹ́gẹ́ bí function o. A ní tá a bá ní sequence gẹ́gẹ́ bí àpèjúwe 3, 5, 7, 9. A ní àwọn ètò ní o, ètò yìí ó máa ń tẹ̀lé àwọn òfin. A dẹ̀ sọ fún wa pé tá a bá ní sequence function náà ni o, torí tó bá jẹ́ in tí function kan máa ń gbé jáde òun ni ó mọ̀ sọ in tí sequence kan jẹ́, gẹ́gẹ́ bí àpèjúwe tí n bá ní f of n is equal to 3n plus 5. Ẹ pé tí n mi bá jẹ́ 0 níbí báyìí, ẹ rí pé kí ni màá máa ní o, màá máa ní f of 0 is equal to 5. So tí n mi tó bá jẹ́ 1, màá máa ní kí ni o, 8. Tí n mi tó bá jẹ́ 2 bákan náà, 3 times 2 6, màá máa ní 11. Ẹ rí pé tá a bá wo gbogbo àwọn tó ń jẹ́ output function yìí, ètò nọ́mbà kan ló ń fún wa o. Ẹ ráwọn ètò yìí òun náà la máa pè ní kíni o, òun la máa pè ní sequence. A dẹ̀ ṣàlàyé àwọn oríṣiríṣi sequence tá a ní. Mo sọ fún wa pé tá a bá ní sequence a lè mọ láwọn sequence gbòógì tó ẹ pa máa fún wọn lórúkọ pẹ̀lú òfin tó ń sọ táàmù tí ó mọ tẹ̀lé táàmù mìíràn, gẹ́gẹ́ bí àpèjúwe a ṣàlàyé arithmetic sequence, a ṣàlàyé geometric sequence, Fibonacci series, Fibonacci sequence, a ṣàlàyé harmonic sequence, cube sequence àti gbogbo wọn báwọn. So lónìí ọ̀jọ̀gbọ́n wọ́n fẹ́ mọ̀ ṣàlàyé tí a ń pè ní kíni o, recursive prescriptions. Ẹ rí pé tẹ́ bá gbàgbé a ṣàlàyé fún wa ipe sequence wa àmọ́ rí látara output function kan ni, pẹ̀lú àlàyé eléyìí tí mo ṣe sókè nínú f of n is equal to 3n plus 5 báyìí. So tí yé wa hàn. So tó ẹ pé tí máa ní function yìí náà, ẹ rí pé output mẹ́ta alákọ̀ọ́kọ́ ta ní 5, 8 àti 11 yìí, òun náà ló ń sọ ó ń ṣe déédé pẹ̀lú kíni o, pẹ̀lú tẹ́sí àwọn táàmù mẹ́ta alákọ̀ọ́kọ́. Ṣe ìpàdé sọ fún wa pé tá bá ní 5, 8, 11, eléyìí òun ni first term. Gbogbo àwọn nọ́mbà kọ̀ọ̀kan àwọn là ń pè ní term, eléyìí ní second term, eléyìí ní third term. So tí wá bá wọn. So ṣùgbọ́n náà mìíràn tá a lè mọ gbà kọ́ irú nǹkan báyìí gẹ́gẹ́ bí àpèjúwe kápẹ́ bá ní f of n is equal to 5n minus 2 pẹ̀lú tí ọ̀jọ̀gbọ́n náà kọ fún alára wọn. Ẹ rí pé f of 1 ìtumọ̀ náà ni pé 5 times 1 minus 2 ó jẹ́ 3 àbí. F of 2, 5 times 2 minus 2, òun náà jẹ́ kí ni o, 8. F of 3, ó jẹ́ 5 times 3 minus 2, tí ń ṣe 13. Ẹgbẹ́ tẹ́ bá ṣàkíyèsí 3, 8, 13 yìí, wọ́n jẹ́ kí ni o, wọ́n jẹ́ output function yìí. Ẹ rí pé àwọn input tá a fi sí àwọn náà ni natural number mẹ́ta alákọ̀ọ́kọ́ tí a mọ̀ sí 1, 2, 3. So ọ̀nà mìíràn tá a lè mọ̀ gbà máa ṣàlàyé terms tó wà nínú sequence wa, òun náà ni pé a lè mú láti bí báyìí o. Ẹ pé tí bá ní f of 1, ṣe ẹ̀pá ní f of 1 wa,
ó jẹ́ 5 times 1 minus 2 á ló jẹ́ 3 so tí bá ajá sí pé mo lè sọ pé f of 2 kóhun náà mọ jẹ́ kí ni o 5 times 2 minus 2 a ní ẹ jẹ́ 8 ajá sí pé 8 yẹn náà mo lè tún kọ tí ó mọ jẹ́ kí ni o 3 plus 5 so tí bá yàní pé kí ló kún táàmù alákọ̀ọ́kọ́ ṣe pé táàmù alákọ̀ọ́kọ́ ni nínú táàmù alákọ̀ọ́kọ́ ni mo ní 3 kí ló kún táàmù alákọ̀ọ́kọ́ tí mo fi ní 8 padà ẹ rí pé 5 náà ni o gẹ́gẹ́ bí àpèjúwe táàmù ẹlẹ́ẹ̀kẹta bákan náà ṣe ń pa ní 5 times 3 minus 2 ìyẹn jẹ́ 13 ṣe ń pé tá a bá fẹ́ kọ́ yẹn náà pẹ̀lú tó kún táàmù ẹlẹ́ẹ̀kejì tá a fi ní ṣe ń pé òun náà máa jẹ́ kí ni o 8 plus kí nù 8 plus 5 mo bá gbàgbà yìí báwọn so ajá sí pé mo lè sọ pé f of 2 mi yóò mọ ṣe déédéé kí nù f of 1 plus 5 àbí f of 3 mi yóò mọ ṣe déédéé pẹ̀lú kí ni o f of 2 plus 5 tẹ́ bá gbàgbé ẹ rí pé arithmetic progression léléyìí o tá tún lè pè ní linear sequence torí òfin tó ń sọ táàmù tí ó mọ kàn lẹ́yìn táàmù mìíràn ẹ rí pé constant ní 5 là ń rò mọ́ àsọ̀fàtọ́ ẹ pà bá ń ro constant mọ́ táàmù kan tàbá ń yọ kúrò láti fi mọ táàmù tí ó mọ kàn lẹ́yìn táàmù mìíràn a ní arithmetic nìyẹn táyé pa máa ń divide tàbá ń multiply pẹ̀lú nọ́mbà kan náà òun là ń pè ní geometric progression so ti ẹ bá wọn ṣùgbọ́n lákòótán nísìn ajá sí pé mo lè sọ pé f of n mi ṣe ń pé nísìn a ti mọ̀ ipe mú un ro constant mọ́ táàmù ẹlẹ́ẹ̀kejì ló fi fún mi ní táàmù ẹlẹ́ẹ̀kẹta constant wo 5 ajá sí pé tí bá tẹ̀síwájú màá máa ní kí ni o f of n plus 5 táàmù n yóò mọ dọ́gba pẹ̀lú kí ni o tí bá ti ro 5 mọ̀ yóò mọ dọ́gba pẹ̀lú f of n plus 1 o ṣàgbọ́yé f of 1 mi jẹ́ 3 f of 2 mi jẹ́ 8 bó mo ṣe mọ f of 2 yẹn mo ro 5 pọ̀ mọ́ 3 ló fi fún mi ní 8 padà f of 3 mi ó jẹ́ kí ni o ó jẹ́ 13 bó mo ṣe mọ mo ro 5 mọ́ f of 2 second term yẹn mo fi get 13 so tí ajá sí pé tí bá mo fẹ́ mọ táàmù ẹlẹ́ẹ̀kan rí màá máa tún ro 5 mọ́ kí ni o 13 yìí tí ń ṣe táàmù ẹlẹ́ẹ̀kẹta màá tún máa ro 5 mọ́ so tí ẹ bá so yóò máa jẹ́ 13 plus 5 báyìí ajá sí pé tí bá ní f of n mi tí bá fẹ́ mọ f of n plus 1 ìtumọ̀ f of n plus 1 náà ni pé lẹ́yìn táàmù kan ta ní táàmù tó kún lẹ́yìn rẹ̀ ìṣirò a máa ń mú nǹkan lákòótán ni òun náà ni pé f of n ó dàbí tí bá ní f of 1 f of n plus 1 yà ni pé tí wọ́n bá ti kún táàmù táàmù sọ̀rọ̀ yóò mọ̀ jẹ́ f of 2 so tí pé tá a bá ní f of n ní táàmù yẹn pé f of n plus 1 f of n plus 2 so tí bá pé táàmù kan tún ti kún táàmù alákọ̀ọ́kọ́ ló fi fún wa ní f of n plus 1 táàmù kan tún ti kún táàmù ẹlẹ́ẹ̀kejì ló fi fún wa ní f of n plus 2 so ajá sí pé pẹ̀lú òfin yẹn a lè sọ pé f of n plus 5 yóò mọ dọ́gba pẹ̀lú kíni f of n plus 1 so tí bá tàbí f of n plus 1 yóò mọ dọ́gba pẹ̀lú kíni f of n plus 5 ẹ pé tẹ bá ṣàkíyèsí àwọn tó ń gbé jáde so tí bá so tó bá fi mú wa fi lè mọ táàmù alákọ̀ọ́kọ́ nísìn ẹ rí pé a lè mọ táàmù yòókù tí ọmọ kù lẹ́yìn rẹ̀ pẹ̀lú òfin yìí so tí bá so ẹ rí pé mo ti mọ̀ pé f of n plus f of 1 mi ìtọ́jú alákọ̀ọ́kọ́ mo ti mọ̀ pé ó jẹ́ 3 first term àbí so a jẹ́ sí pé tí ẹni mi bá jẹ́ 1 nísìn ilé ọmọ jẹ́ kí ni o f of 1 plus 1 tí ń ṣe 2 kí ni f of n mi àní ẹni wá jẹ́ 1 mi by f of 1 plus 5 ilé ọmọ jẹ́ f of 2 3 plus 5 ó jẹ́ 8 so tí bá kódà mo lè mọ f of 100 láti bẹ̀ ajá sí pé f of 100 yìí sìn kí ni mo fi ẹni ṣe tí mo fi ní 199 yóò mọ jẹ́ f of 99 plus 5 ẹ wá rí àwọn ìgbésẹ̀ yìí o tó jẹ́ pé yóò mọ sọ táàmù sequence kan fún wa pẹ̀lú ká mọ wo àwọn táàmù tá a ti wá sẹ́yìn òun là ń pè ní kíni o recursive process tàbí ká pè ní recursion ẹ̀dì so tá a bá padà déwájú a máa ń pa àwọn kíni o recurrence relation so tí yé wa so tó bá yẹ pé tẹ bá ti gbọ́ recurrence òun náà ni pé tó bá yẹ pé táàmù kan tẹ bá fẹ́ wá àbí nǹkan kan tẹ fẹ́ wá pẹ̀lú àwọn tá a ti mọ̀ sẹ́yìn òun la mọ̀ pé ní kíni o òun la mọ̀ pé ní recurrence process òun la mọ̀ pé ní recurrence process láti wá àwọn recurrence formula yìí tá a bá fẹ́ dára láàmú
ẹ di pé tá a bá ṣe fẹ́ mọ́ wá lọ́kọ̀ọ̀kan bí mo ṣe wá lẹ́ẹ̀kan ẹgbẹ́ ó yá ro 5 mọ́ táàmù aláwọ̀kọ́ láti fi mọ́ táàmù ẹlẹ́ẹ̀kejì ro 5 mọ́ táàmù ẹlẹ́ẹ̀kejì láti fi mọ́ táàmù ẹlẹ́ẹ̀kẹta bó la ṣe mọ̀ ṣe kò lè rárá òun náà ní pé wọ́n fà fún mi ní sequence kan báyìí f of n is equal to 5n minus 2 ẹ má jẹ́ ó dàrú nínú àwọn ìwé mìíràn instead f of n wọ́n lè kọ tn bẹ̀tẹ̀ ọ̀jọ̀gbọ́n ń ṣàfiwé sequence gẹ́gẹ́ bí output function ló fi ń kọ́ báyìí ẹgbẹ́ output function náà ni pé tí bá fi 1 sí síbi function kan kí ló gbé jáde òun ni term yẹn tí bá fi 2 sí kí ló gbé jáde ṣe pé ètò náà ni tó jẹ́ ìjẹ́pọ̀ ṣe kí ni ó tẹ̀lé àwọn òfin kan bó ni tó bá gbé bá fẹ́ mú recurrence formula so tí yẹn tàbí recurrence prescription fún sequence yẹn kan bó ni máa ṣe kí wọ́n dára mi láàmú tí kàn ṣe ni pé kí ni o máa wá ìgbà tí f of n mi àbí kí n sọ pé ìgbà tí n mi tó bá jẹ́ n plus 1 máa wá gbà tí n mi bá jẹ́ n plus 1 ajá sí pé ilé ọmọ jẹ́ kí ni o f of n plus 1 so tí ẹ̀yàn pé túnmọ̀ f of n plus 1 náà ni pé bí tí n bá ti rí ẹni tẹ́lẹ̀ ẹgbẹ́ n plus 1 sí mo ṣàlàyé pé function tá bá ń gbé function lè ṣàfihàn gẹ́gẹ́ bí àga president ní ìsìn ṣe ẹ̀pẹ́ tó jẹ́ president lórílẹ̀‐èdè wa lásìkò yìí òun kọ́ ni ó jẹ́ ní ìgbà tó ń bọ̀ so tí mi bá wọn so ajá sí pé ilé ọmọ jẹ́ 5n plus 1 minus 2 so tí ma yóò máa fún mi ní kí ni 5n plus 5 minus 2 5n plus 3 so tí ma so 5n plus 3 so ilé ẹni ìtẹ́lẹ̀ ẹ jẹ́ so ilé ẹni tí ìyẹn jẹ́ kódà tí n bá fẹ́ ṣe síwájú sí ṣe pé mo ti mọ̀ pé 5n plus 1 minus 2 lélẹ̀ kápẹ́ n bá fẹ́ gbé so that yóò fi mọ ní function mi níbẹ̀ so tí n bá fẹ́ ṣe báyìí ṣe pé mo ti mọ̀ pé 5n plus 1 mi 5n plus 1 minus 2 lélẹ̀ ó lè jẹ́ 5n plus 5 minus 2 so tí n bá tún kọ ilé ọmọ jẹ́ 5n minus 2 plus 5 ilé ó dẹ̀ ṣì mọ́ dọ́gba pẹ̀lú kíni o pẹ̀lú f of n wájá sí pé ọmọ jẹ́ f of n plus 5 so wọn náà ní pé f of n plus 1 mi ní ìsìn ọmọ jẹ́ f of n plus 5 pẹ̀lú kíni o pẹ̀lú òfin pé táàmù alákọ̀ọ́kọ́ mi tí a mọ̀ sí f of fún mi ó jẹ́ 3 so tí bá wọn ọ̀jọ̀gbọ́n wa ní ká lọ mọ̀ so tí bá wọn in tí a pè ní recursive prescription yìí ẹ̀pá tí mo ti ṣàlàyé recursion fún wa nísìn pé táyé pà bá mọ̀ táàmù tá a fẹ́ mọ̀ wájú pẹ̀lú àwọn táàmù tá a ti mọ̀ sẹ́yìn òun là ń pè ní recursive prescription so tí so wọ́n ní ó lè mọ rọrùn fún wa láti mọ wá táàmù kí táàmù tó bá wà ẹgẹ́tẹ̀ bí nth term náà tá a sọ ń gbà náà ni ṣùgbọ́n a gbọ́dọ̀ mọ̀ pé ká tó lè lo recursive formula yìí tàbí recursive prescription yìí láti fi wá táàmù tí ọmọ ọkùn lẹ́yìn táàmù kan a gbọ́dọ̀ mọ̀ initial táàmù rẹ̀ àbí táàmù alákọ̀ọ́kọ́ torí mo ti mọ̀ pé in tí a fi ń pè ní recursive prescription gan náà ni pé kí ni o táàmù tá a fẹ́ wá á mọ̀ wá pẹ̀lú àwọn táàmù tí ń bọ̀ lẹ́yìn rẹ̀ so òun náà ni pé tí bá ti mọ̀ term 2 mo lè mọ̀ tí term 3 ó jẹ́ tí bá ti mọ̀ táàmù ẹlẹ́ẹ̀karùn mo lè mọ̀ tí táàmù ẹlẹ́ẹ̀kẹfà ó jẹ́ so tí ẹ bá ń so ọ̀yà ẹ jẹ́ ká ṣègbìyànjú eléyìí nísìn ẹ gbé tá a bá ní 5n ọ̀jọ̀gbọ́n tún máa pẹ̀rẹ̀ mi wá pé n bá ní 5n is equal to 7n plus 4 so tí where n wọ́n ní n is an integer greater or equal to 1 ẹ jẹ́ akẹ́kọ̀ọ́ kan bí báyìí so tí ẹ bá ń tọ́ máa gbé where n is an integer greater or equal to 1 kí ni wọ́n gbà lérò rẹ̀ ìtumọ̀ náà ni pé kí ni n is positive so tí bá so n is positive yà ní a lè rí negative fún bẹ́ẹ̀ ẹ padà sọ fún ẹlẹ́ẹ̀kan náà pé kí ni in tí ó mọ̀ mú recursive formula ẹ̀ náà ṣiṣẹ́ òun náà ni pé lẹ́yìn tó bá fún wa ní báyà function tó ń determine output to sequence yẹn a gbọ́dọ̀ mọ̀ ní initial term wa ajá sí pé kí ni initial term wa ń sìn kódà kí wọ́n mọ̀ fún amúlé wa wọ́n sọ pé kí ni o ẹni mi ọdọ́gba pẹ̀lú 1 tàbí ju 1 lọ ìtumọ̀ rẹ̀ náà ni pé ẹni ó mọ̀ jẹ́ positive yóò mọ̀ bẹ̀ láti rí kí ni o láti rí 1 débi tó dé so tí bá ẹ rí pé wọ́n sọ sangility bọ́ sọ tá láàkọ́kọ́ pé f of fún àmì jẹ́ nǹkan kan bẹ̀t nínú bí wáyé náà lè wá tí táàmù aláwọ̀kọ́ jẹ́ nígbà tí wọ́n ti sọ fún wa pé ẹni mi ó bẹ̀ láti rí kí ni o láti rí 1 ó dẹ̀ sì parí lọ àbí ó débi tó dé so òun náà ni pé sí mo lè mọ̀ pé f of fún àmì tí ń ṣe first term mi nígbà pé ibi tí ẹni mi ti bẹ̀rẹ̀ ní 1 yóò máa jẹ́ kí ni o 7 times 1 plus 4
so tí yóò jẹ́ 7 plus 4 11 tí n bá sì fẹ́ máa sọ pé tí wọ́n bá ní kí 100 times ń sìn tí n bá sì fẹ́ máa sọ pé 7 times kíní kan plus kíní kan èyí bùkátà láti dra mi láàmú so tí kan ṣe náà ni pé kápẹ́ bá fẹ́ wá recursive formula fún yẹn náà ẹ gbé mo ní f of n is equal to 7n plus 4 kí ni aláwọ̀kọ́ ṣe àwọ̀kọ́ mọ́ replace ẹni wà yìí o pẹ̀lú kíni o pẹ̀lú n plus 1 àwọ̀kọ́ mọ́ replace pẹ̀lú n plus 1 ẹ̀rí pé tẹ́ bá replace pẹ̀lú n plus 1 nísìn ilé ọmọ jẹ́ kíni o f of n plus 1 is equal to 7 times n plus 1 plus 4 so tí kíni ọmọ ajẹ́ papọ̀ 7n plus 1 plus 4 so tí yẹ máa jẹ́ 7n plus 4 plus 1 ẹ̀rí pé 7n plus 4 yìí ó dọ́gba pẹ̀lú f of n mi yẹ máa jẹ́ f of n plus 1 láti ibẹ̀ lọ mo lè ṣe kíni o mo lè wá gbogbo àwọn nǹkan yòókù eléyìí tó bá wù mí láti wá mo lè wá gbogbo àwọn nǹkan yòókù eléyìí tí ó bá wù mí láti wá so òun náà nìyẹn so òun náà nìyẹn 7n ẹ má bínú eléyìí 7n plus 7 plus 7 7 times n 7n plus 7 times 1 7 so eléyìí ó jẹ́ plus 4 àbí yóò jẹ́ 7n plus 4 plus 7 so eléyìí ọmọ jẹ́ kíni f of n plus 7 so ti f of n plus 7 ọ̀yà a lè lo recursive fin kíní láti fi wá àwọn tí ó kù lẹ́yìn rẹ̀ o ajá sí pé tí f of n plus 1 mi tó bá jẹ́ f of n plus 7 tó ti yé mo dẹ̀ ti mọ̀ pé f of 1 mi ó jẹ́ kí la ní f of 1 wa jẹ́ lẹ́ẹ̀kan so a ló jẹ́ 11 so f of 1 tí ń ṣe ní iṣẹ́ time ó jẹ́ 11 tí ẹni mi bá tó bá jẹ́ 1 so màá ní kí ni o so f of 2 is equal to f of 1 plus 7 mo dẹ̀ tí mo gbé f of 1 mi jẹ́ 11 yóò mọ jẹ́ 11 plus 7 ní jẹ́ 18 so màá tún wá mọ màá wò yẹn náà tí ẹni mi tó bá jẹ́ 2 màá ní f of 3 is equal to f of 2 plus 7 f of 2 mi dẹ̀ sì jẹ́ 18 plus 7 yóò máa jẹ́ 25 ẹ̀rí pé tí n bá fẹ́ mọ táàmù ẹlẹ́ẹ̀kejì mo ń fi alákọ̀ọ́kọ́ mo fi ṣe kíni o mo fi wà gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ní tẹ́bá yìí pé bá ní f of 4 náà máa jẹ́ kíni o f of 3 plus 7 so this is 25 plus 7 32 so 32 bóòní ṣàtúndé ṣe léyìn náà tẹ́bá yìí pé bá ní f of n is equal to 8n minus 20 máa fẹ́ wá recursive formula fún tí n mi tó bá jẹ́ integer greater or equal to 0 ọbẹ̀ láti rí 0 ó dẹ̀ parí sórí 1 ajá sí pé first time bí báyìí mo lè wá pẹ̀lú kí ni f of 0 nígbà tí wọ́n ní ẹni mi kọ́ ọmọ bẹ̀ láti rí 0 yóò jẹ́ 8 minus 2 times 0 àbí 8 minus 0 yóò jẹ́ 8 ọ̀yà mo dẹ̀ sọ fún wa pé ká tó lè wá kí láṣẹ o a mọ̀ replace ẹni pẹ̀lú n plus 1 yóò mọ̀ jẹ́ f of n plus 1 8 minus 2 n plus 1 so tí yé bá tí máa ṣe síwájú sí ilé ọmọ jẹ́ gíní 8 minus 2n minus 2 so 8 minus 2n minus 2 ẹmọdé gbàgbé pé 8 minus 2n mi kí ló ń dọ́gba sí f of n tó kúnlẹ̀ minus 2 ajá sí pé recursive formula wa ń bí báyìí òun náà ni f of n minus 2 láti bẹ̀ lọ mo lè wá in tí f of 1 àmì ó jẹ́ o ajá sí pé f of 0 mo ti mọ̀ 0 f of tí ẹni mi tó bá jẹ́ 0 ṣe ìpínlẹ̀ ọmọ jẹ́ f of 1 is equal to f of 0 minus 2 àbí adẹ̀tímọ̀ tí f of 0 wá jẹ́ níbí báyìí alọ́ jẹ́ 8 ajá sí pé yóò mọ̀ jẹ́ 8 minus 2 tí ń ṣe 6 láti bẹ̀ mo lè wá f of 2 ẹ̀dígbé àmọ́ f of 2 bí báyìí pẹ̀lú bí ẹni wá jẹ́ 1 àbí yóò mọ̀ jẹ́ f of 1 minus 2 kí dẹ̀ ni f of 1 wá 6 minus 2 tí ń ṣe 4 so f of 3 ọ̀yà yóò mọ̀ jẹ́ gbà tí f bá jẹ́ ẹni bá jẹ́ 2 minus 2 kí dẹ̀ ní f of 2 wa 4 minus 2 tí ń ṣe 2 so yẹn náà ni bá ṣe mọ̀ ṣe kí ni o yẹn náà ni bá ṣe mọ̀ wà lọ kódà ká lọ mọ̀ pa a lè wá recursive prescription kìí ṣe fún AP lásán kó la lè wá fún GP wa ẹ padà mọ̀ àwọn àǹfààní yìí tá bá padà dé iwájú akáláṣe ẹ rí pé kó bùkátà tó tọ́ láti lè ṣe kí ni o tó bá yẹ pé tí bá ní AP mi tí bá fẹ́ wá táàmù tó kàn lẹ́yìn táàmù mìíràn yìí bùkátà láti mọ wá recursive formula rẹ̀ tó tọ́ bẹ́ẹ̀ àǹfààní tàbí gbọ́dọ̀ mọ recursive
prescription yìí náà ni pé àwọn tí ó tún mọ okun àbáwọn iṣẹ́ ilé ìtàmọ́ ṣe níwájú yóò mọ bùkátà láti ṣe kíni o láti mọ̀ wọ́n ọ̀yà ká pé irú ilé náà la fẹ́ ṣe fún wọn ní f of n is equal to ar raised power n ìbùkátà láti dára mi láàmú kí ni ẹni mi ọmọ jẹ́ nìsín n plus 1 ajá sí pé f of n plus 1 kí ni ọmọ jẹ́ o ar n plus 1 so ti ń bá wọn ẹni pé tí n bá lò fún indices mi fún ilé ọmọ jẹ́ kí ni o ar n times r raised power 1 ẹ má gbàgbé pé òfin láwa ní basic kan náà táwa multiply mọ́ dára yín láàmú wọn náà ní pé kẹrù wọn papọ̀ gbé a raised power m times a raised power n yóò máa jẹ́ a raised power m plus n mo bí agbá àlàyé yọyé kéèké òun la fi tú eléyìí lẹ̀ ẹ pé tẹ bá ṣàkíyèsí nísìn eléyìí ti jọ f of n ta ní tẹ́lẹ̀ ajá sí pé ọmọ jẹ́ f of n times r tó ń dọ́gba pẹ̀lú kí ni r f of n tó ń dọ́gba pẹ̀lú r f of n láti bẹ̀ lọ tó bá gbé wọ́n fẹ́ ká wá ẹni wa fún positive value bóyá n greater or equal to 0 so tó bá gbé n greater or equal to 0 for n greater or equal to 0 ajá sí pé f of 0 mi kí ni ọmọ jẹ́ ar raised power 0 tí ń ṣe a àbí torí mo ti mọ̀ get number tá a bá gbé 0 lé lérí àfi 0 fún ara rẹ̀ kí ni ọmọ jẹ́ o 1 ni ọmọ jẹ́ o mo bí a gbọ́ àlàyé yẹn yékéyéké ṣùgbọ́n láti bíbá yìí náà sìn ìgbà tí mo ti mọ̀ pé recurrence formula mi jẹ́ f of n plus 1 is equal to r f of n ajá sí pé tí ẹni mi tó bá jẹ́ 0 ṣe pé ọmọ jẹ́ f of 1 r f of 0 mo dẹ̀ mọ̀ pé f of 0 mi jẹ́ a ajá sí pé ọmọ jẹ́ kí ni r a ọ̀yà kí ni f of 2 ó mọ̀ jẹ́ f of 2 jẹ́ kí ni bó mo sì mọ̀ 2 mi báyìí mo fi ẹni mi sí 1 ilé ọmọ jẹ́ r f of 1 kí dẹ̀ ní f of 1 wa r a yóò máa jẹ́ r times r a tí ń ṣe kí ni r square a ọ̀yà ẹ̀rí f of 3 bákan náà yóò máa jẹ́ kí ni r f of 2 kí dẹ̀ ní f of 2 mi r square a yóò máa dọ́gba pẹ̀lú r cube a ẹ̀kìtẹ́ bá ṣàkíyèsí rẹ̀ geometric progression ló jẹ́ o torí alákọ̀ọ́kọ́ ní bíbáyìí ìgbà tí ẹni tó ẹgbẹ́ mo ní r a àbí mo ní r ẹ má bínú r sorry r square r cube a so òyìn náà ní fún geometric progression bó ní sá lè ṣe gbìyànjú eléyìí náà àwa a lè ṣe gbìyànjú eléyìí ọ̀yà kápẹ́ ń bá ní ọ̀jọ̀gbọ́n ní tí ń bá ní f of n 6/1/3 raised power n so pẹ̀lú pé kí ni ẹni jẹ́ positive number kí wọ́n dára mi láàmú màá kọ́ wá recursion mi jẹ́ pé àkọ́kọ́ náà tí n bá ti fẹ́ dára mi láàmú fún recursion mo ti mọ̀ pé ẹni mi tó bá jẹ́ 0 nígbà ìpa gbọ́dọ̀ mọ first term àmà ní f of 0 is equal to 6/1/3 raised power 0 yóò mọ̀ fún mi ní 6 òun ní initial term mi àbí so eléyìí láti bẹ̀ máa ní f of n plus 1 6 times 1/3 n plus 1 bí tí n bá ti rí ẹni máa fi n plus 1 replace it ajá sí pé ọmọ jẹ́ 6 times ṣe pé tí n bá tú eléyìí sílẹ̀ ẹ máa jẹ́ 1/3 raised power n times 1/3 so times 1/3 tẹ́ bá ṣàkíyèsí lè ẹ̀rí gbọ́n dọ́gba pẹ̀lú kí ni f of n tún fún wa àbí bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ ni f of n tún fún wa then times 1/3 yóò máa jẹ́ f of n/3 so recurrence prescription wa lélẹ̀ láti bí báyìí mo ti mọ̀ pé f of 1 mi ẹ̀pá mọ́ f of 1 pẹ̀lú pé ẹni jẹ́ 0 àbí yóò máa jẹ́ f of 0 divided by 3 kí dẹ̀ f of 0 mi níta wá níta máa láwọ́kọ́ 6 ẹni máa jẹ́ 6/3/2 ọ̀yà pẹ̀lú recurrence formula yẹn lè fi mọ́ f of 2 bákan náà yóò máa jẹ́ f of 1/3 kí dẹ̀ f of 1 wà 2 divided by 3 so tí a tún lè mọ táàmù tó tún kàn lẹ́yìn rẹ̀ ilé máa jẹ́ kí ni f of 2 divided by 3 kí dẹ̀ f of 2 divided by 3/3 so tí yẹn máa jẹ́ 2 divided by 9 so ilé yẹn náà ni bá ṣe máa ṣe kí ni ilé náà ni bá ṣe máa ṣe torí àkókò ọ̀jọ̀gbọ́n ni
ó fẹ́ mọ̀ ṣàlàyé àwọn sequence mìíràn ní frame ẹlẹ́ẹ̀kẹrìndínlógún other sequences. Ọ̀jọ̀gbọ́n ní arithmetic progression eléyìí tá a ti ṣàlàyé lẹ́ẹ̀kan ẹ rí pé a sọ pé arithmetic progression òun náà ni progression kan tàbí sequence kan tó yẹ pé òfin tí ó mọ sọ táàmù tí ó mọ kàn lẹ́yìn táàmù mìíràn náà ni pé ká máa ro tàbí ká máa yọ constant kúrò ní àwọn táàmù tó gbà wájú. So tí a ní geometric progression bákan náà a ní harmonic sequence bákan náà. Ọ̀jọ̀gbọ́n ní kí ni o àwọn specific types lásán lè ẹgbẹ́ mo ṣàlàyé àwọn tí a ń pè ní àwọn sequence lóríṣiríṣi náà lára rẹ̀ náà ni Fibonacci sequence ẹ bá gbàgbé sí ẹgbẹ́ Fibonacci sequence náà ni irú sequence báyìí 0 1 1 1 2 3 5 8. So tí tó bá jẹ́ pé tí ó mọ sọ òfin tí ó mọ sọ sequence táàmù tí ó mọ kàn lẹ́yìn táàmù mẹ́rin náà ni pé ká máa ro táàmù méjì alákọ̀ọ́kọ́ papọ̀. Ẹ rí pé 0 plus 1 bí báyìí ó fún mi 1 padà bí 1 plus 1 òun ló fún mi ní 2 1 plus 2 òun ló fún mi ní 3 2 plus 3 òun ló fún mi ní 5. Ajá sí pé sá lè mú òfin kan wá lákòótán. Òun náà ni pé tó wáyé pé ń bá wá fẹ́ gbé sí recurrence relation mo mọ̀ ipe táàmù ẹlẹ́ẹ̀kejì bí báyìí ká pé bá fi ṣe táàmù ẹlẹ́ẹ̀kejì bá fi ṣe f of 2 mo mọ̀ pé tó ń fún mi ní táàmù ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé kí ni òkè mọ́ ro táàmù ẹja pélé ní táàmù ẹlẹ́ẹ̀kẹta bóun ni 1 2 3 táàmù ẹlẹ́ẹ̀kẹta èyí tó fún mi táàmù ẹlẹ́ẹ̀kẹta ni pé kí n mọ́ ro táàmù alákọ̀ọ́kọ́ àti táàmù ẹlẹ́ẹ̀kejì papọ̀ ṣàgbọ́yé. So tí n bá kí n mọ́ ro táàmù ẹlẹ́ẹ̀kejì àti táàmù alákọ̀ọ́kọ́ papọ̀ ajá sí pé tí bá fẹ́ mú eléyìí lákòótán níbi òfin òun náà ni pé f of n mi. So tí bá ẹ rí pé 3 lélẹ́yìí f of 2 òun náà ni pé ó dínkù lóǹkà pẹ̀lú ọyọ kan f of 1 ni ó dínkù lóǹkà pẹ̀lú méjì ajá sí pé tó ẹgbẹ́ ẹni mo ní tí è ṣe 3 ní tí ọmọ wa ń bíbá yóò náà ní kí ni o n minus 1 ẹ rí pé 3 náà ni ẹ̀yin tá a fi mọ 2 náà ni pé ayọ̀ 1 kúrò nù 3 la fi ní 2 ẹ̀yin tá a fi mọ 1 bíbá yìí náà ni pé ayọ̀ 2 kúrò nù 3 la fi ní 1 ajá sí pé tí n bá rí ẹni ẹ̀yin tí màá fi mọ ọmọ ọ̀tá láàkọ́ náà ni pé kí ni o f of n minus 1 àbí then plus f of n minus 2 bí agbó àlàyé yẹn yékéyéké bá so mo gbé agbó àlàyé yẹn yékéyéké ẹ̀dẹ̀ mọ́ gbàgbé pé fún recurrence formula a gbọ́dọ̀ ní àwọn initial point wa initial term èyí tó yẹ pé f of 0 mi tí ń ṣe táàmù alákọ̀ọ́kọ́ kí ni ẹ̀ 0 f of 1 náà ṣe kí ni wọ́n ṣe 1 ẹ pé pẹ̀lú òfin yìí ẹ lè fi wá àwọn táàmù kí táàmù tó wà lẹ́yìn kí ni so ẹ lè fi wá recurrence formula fún ẹ lè fi wá recurrence formula fún jẹ́ tí eléyìn bá yé wa tàdé ṣùgbọ́n yékéyékéyéké so a mọ̀ bọ́ sí fírémù ilé ìtọ́kàn ọ̀jọ̀gbọ́n fẹ́ mọ̀ ṣàlàyé difference equation gbogbo àwọn kíní yìí lápadà máa lò gbogbo àwọn kíní yìí lápadà máa lò ẹ gbé tá a bá gbàgbé a ti mọ prescription fún sequence f of n wa kí ni recurrence prescription ilé fn minus 2 tá a bá fẹ́ sáré ṣe kánmọ́kánmọ́ tá a bá ti gbàgbé wọn náà ní pé àkọ́kọ́ wa f of n plus 1 bí tá a bá 3n ká fi n plus 1 sí yóò jẹ́ 5n plus 1 minus 2 àbí 5n plus 5 minus 2 5n minus 2 plus 5 eléyìí dẹ́n dọ́gba pẹ̀lú kí ni 5n àbí plus 5 recurrence prescription wà lélẹ̀ so a lè kọ́ lágbọ́nrin tó yẹ pé kí ni o a mọ̀ collect like times tó jẹ́ pé àwọn function yẹn f of n ni o tàbí f of nǹkan kan yóò mọ̀ wà lápá kan táwọn nọ́mbà nìkan mọ̀ wà lápá mìíràn gẹ́gẹ́ bí àpèjúwe ẹni pé tí bá collect like times ní ìsìn mo lè sọ pé f of n plus 1 minus f of n is equal to 5 bẹ́ẹ̀ ni so tí ẹ máa ẹni pé tẹ bá ṣàkíyèsí eléyìí báyìí first order ni o so tí bó láti mọ̀ pé first order ni in mo ṣàlàyé ẹgbẹ́ first order ni constant coefficient náà dẹ̀ ṣe ní pẹ̀lú linear difference equation a máa pèlè ní kíni linear recurrence relation kí la fi pè ní linear ẹ rí pé nínú àwọn
ìtumọ̀ eléyìí tó yá kánmọ́kánmọ́ tá fi lè mọ̀ bóyá nǹkan kan jẹ́ linear àbí kò jẹ́ linear náà ni pé kí ni o tá a bá ní tí táàmù ó bá multiply ara wọn so tí bá irú nísìnyí tí bá nírú nǹkan báyìí bí f of n plus 1 f of n ó ti bá tó bá yí pé bá nírú nǹkan báyìí wọn wà linear mọ́ nìyẹn ṣe pé ìgbà tá à ń ṣe bóyá bí linear equation yìí náà ni ṣe pé tá a fi ń pè ní linear equation náà ni pé kò ní sí product of term x yóò mọ̀ dá dúró ni pé x plus 3 is equal to 5 linear equation lélẹ̀ bẹ̀tí bá ti lè ní product of term bóyá bí x times x bó ti di x square so eléyìí mọ̀ dá quadratic equation báwọn so irú eléyìí là ń pè ní kíni linear torí kò sí product kíni o àrí product of term so tí kò sí product of term bẹ́ẹ̀ first order náà ní pẹ̀lú so torí tẹ bá ṣàkíyèsí ẹ rí pé nínú recurrence formula wa ẹni nì ṣùgbọ́n tẹ bá wo in tó pọ̀ jù nínú formula yẹn ṣe ẹgbẹ́ n plus 1 ẹ wá wo ìgbésẹ̀ tẹ gbé láti ẹni dérí n plus 1 ẹ rí ìgbésẹ̀ kan la gbé ajá sí pé lè yá máa pè ní kí ni first order lóhun so ti first order ni so ó dẹ̀ tún wá jẹ́ constant coefficient torí ẹ rí pé coefficient multiply rẹ̀ níbí báyìí wọ́n ní coefficient wọ́n níbí báyìí náà wọ́n ní coefficient wa ẹ dákun ṣe agbó àlàyé nǹkan yékéyéké so ti máa so eléyìí là ń pè ní difference equations so difference equation lè lè báyìí so a lè wá ọ̀dà rẹ̀ báyà àwa tá a bá ń ṣe numerical analysis ẹ rí pé lẹ́yìn báyìí wọ́n lè sọ pé kí ni order difference equation bọ́n sí mọ́ ìtumọ̀ ọ̀dà ni màá fún wa lápẹẹrẹ tí ó jẹ́ ká lè gbọ́yé dáadáa ọ̀yà kápín bá nírú nǹkan báyìí ẹ̀já wò kápín bá nírú nǹkan báyìí f of n plus 2 f of n is equal to 3n raised to power 4 plus 2 ọ̀yà bẹ́ẹ̀ ni recurrence equation lélẹ́yìí o difference equation tó ti yé so difference equation náà ọ̀yà ẹ jẹ́ kọ́kọ́ bẹ́ẹ̀ lọ́dọ̀ wa ṣé linear ni àbí èsì linear ni o so ti wà torí pé kò sí product àwọn term ṣùgbọ́n tó wáyé pé irú nǹkan báyìí mo ní f of n plus 2 f of n plus 2 is equal to 3n raised to power 4 plus 2 eléyìí ò ní mọ jẹ́ kí ni mọ́ eléyìí ò ní mọ jẹ́ linear mọ́ bá wọn ṣùgbọ́n kí ni ọ̀dà tó ní bọ́ọ̀lù mo láti mọ ọ̀dà mo ní ẹ wá lọ síbi àwọn function wa yìí ṣe mọ̀ pé function tó kéré jù bí báyìí òun náà ni ẹni èyí tó pọ̀ jù òun náà ni n plus 2 ẹ wá wòye ìgbésẹ̀ tá a mọ̀ gbé láti ẹni yẹn dérí n plus 2 gbé ìgbésẹ̀ méjì la mọ̀ gbé ajá sí pé ọmọ jẹ́ kí ni second order difference ni ọmọ jẹ́ so second order difference ni ọmọ jẹ́ torí pé kí ni táàmù méjì ìgbésẹ̀ méjì la mọ̀ gbé láti kí ni láti f of n wa tó bá yẹ bọ́ndà rọ́yà ẹ̀wẹ̀ lẹ́yìn nǹkan kápẹ́ bá ní minus 3 f of n plus 3 minus f of n plus 2 plus 5 f of n minus 1 plus 4 f of n minus 2 is equal to minus 6n square. Ọ̀yà ẹ rí pé difference equation ni ò bẹ́ẹ̀ ni kí ni ọ̀dà rẹ̀ ṣẹlẹ̀ mọ́ ọ̀dà rẹ̀ ẹ padà mọ àǹfààní ìrẹ̀ta bá dé ibi àwọn ẹ̀kọ́ tó ń bọ̀ kí ni ọ̀dẹ̀ lè múlẹ̀ ẹ̀kọ́ wo pé kí nínú àwọn function èwo ló kéré jù f of n plus 3 f of n plus 2 f of n minus 1 f of n minus 2 ẹ rí pé minus 2 ni o àbí èyí tó pọ̀ jù òun náà ni 3 ìgbésẹ̀ mélòó la mọ̀ gbé láti minus 2 yẹn tá fi mọ̀ dé 3 ọ̀yẹ̀já kà minus 2 minus 1 0 1 2 3 tàbí tẹ́ bá fẹ́ dá iná nígbà pé minus 2 ni la ní àbí lẹ́yìn minus 2 ẹ̀sẹ̀ ìpá máa ní minus 1 alákọ̀ọ́kọ́ 0 ẹlẹ́ẹ̀kejì 1 ẹlẹ́ẹ̀kẹta 2 ẹlẹ́ẹ̀kẹrin 3 ẹlẹ́ẹ̀karùn ajá sí pé gbèsè márùn la gbé ẹ á máa pèlè ẹni kí ni fifth order so a máa pè ẹni fifth order difference mo bí à ń gbọ́ àlàyé yẹn yékéyéké ọ̀yà ta ni ó sọ̀rọ̀ sọ ń tẹ́lẹ̀ jẹ́ fún mi mo ní 89 f of n minus 3 plus 17 f of n plus 1 minus 3 f of n plus 5 is equal to 13n square minus 2n raised to power 4. Ọ̀yà
ta ni ó sọ in tí ọ̀dà ilé ọmọ jẹ́ èwo ló kéré jù ń bẹ -3 so ti ra èwo ló pọ̀ jù ń bẹ 5 ẹ mọ́ jẹ́ ó dàrú ẹ mọ́ lọ mú n+1 ẹnu èwo nínú yóò dùn sínú kẹ́ jẹ gbèsè 3 àti gbèsè ọyọ kan ẹ rí pé gbèsè ọyọ kan ni yóò dùn sí àbí nínú kẹ́ jẹ gbèsè 3 àti kẹ́ ní owó ọyọ kan lọ́wọ́ kẹ́ jẹ gbèsè náírà 3 àti kẹ́ ní 1 náírà lọ́wọ́ ṣe ń pé tínú yóò dùn sí nígbà mo ní 1 náírà lọ kọ̀sẹ́ tínú rẹ̀ mọ́ ń dùn fún gbèsè ọ̀yà ẹ wá wòye ìgbésẹ̀ tá a gbé láti bí èyí tó kéré jù tá a fi lélẹ̀ tó pọ̀ ẹ gbé láti -3 màmá ní kí ni -2 ọjà láwọ̀kọ́ àbí -1 ọjà lẹ́ẹ̀kejì 0 ẹlẹ́ẹ̀kẹta 1 ẹlẹ́ẹ̀kẹrin 2 ẹlẹ́ẹ̀karùn 3 ẹlẹ́ẹ̀kẹfà 4 ẹlẹ́ẹ̀keje 5 ẹlẹ́ẹ̀kẹjọ ajá sí pé 8 ọ̀dà ló wọ́n mọ̀ jẹ́ 8 order difference ẹ dákun mo fẹ́ ká gbálà yẹn yékéyéké a máa padà lò wọ́n so a máa padà lo àwọn ìtumọ̀ yẹn a padà mọ́ lò wọ́n ọ̀yà tàbí tẹ́ bá fẹ́ dá yín láàmú tẹ́ ṣe lélẹ̀ ẹ pé nọ́mbà line mi lélẹ̀ yóò -1 -2 -3 1 2 3 àbí 4 5 ṣe pé bíbá yìí òun ló kéré jù ẹ máa ka àwọn pọ́ìntì yẹn láti bíbá yìí 1 2 3 4 5 6 7 8 so ti wọn la fi mọ̀ pé ní kíni wọn la fi mọ̀ pé 8 term náà ni ó jẹ́ wọn la fi mọ̀ pé 8 term náà ni ó jẹ́ ẹ máa gbàgbé pé ká tó lè wá sequence láti bí recursive description wa ọ̀dà láti mọ̀ àwọn initial term lóríṣiríṣi tó láti mọ̀ pé tá a bá fẹ́ wá f of 2 gẹ́gẹ́ bí àpèjúwe a mọ àwọn òfin f of 1 so ti tá bá fẹ́ wá kí la ń pè àwọn òfin tá bá fẹ́ mọ tí f of 3 a máa mọ in tí tá mọ f of 2 bá jẹ́ bó la sì máa solve difference equation bó ni a sì máa solve difference equation ẹ jẹ́ fún wa ní àpẹẹrẹ kan ká fi lè gbọ́ tí wọ́n ṣàlàyé yékéyéké o ẹ gbé àti rí recursive prescription tàlákọ̀ọ́kọ́ yẹn àmọ́ tí f of n àmọ́ tó jẹ́ fún wa a sọ pé tá bá ní f of n a ní yóò mọ jẹ́ 5n - 2 àbí so tí a dẹ̀ sọ pé a lè manipulate ẹ̀ tí yóò mọ jẹ́ kí ni f of n + 1 minus f of n is equal to 5 so nígbà tí f of 1 mi jẹ́ 3 so yóò bí a ṣe gẹ́tì ẹ̀ báyìí òun eléyìí ẹ kàn sọ ẹni wá di fn + 1 yóò jẹ́ f of n + 1 5n + 1 - 2 5n + 5 - 2 5n - 2 + 5 eléyìí dẹ̀ ti dọ́gba pẹ̀lú f of n + 5 so tí so tẹ́ bá jàrọ̀ àwọn eléyìí tọ́jú tẹ́ bá gbé àwọn tọ́jú ara wọn sẹ́gbẹ̀ẹ́ ara wọn eléyìí ló fún wa ní recurrence relation yẹn so tí bá ilé ló fún wa ní recurrence relation so bó la ṣe máa wà so ká pé eléyìí tó jẹ́ first order homogeneous difference equation lání àti mọ̀ first order àti mọ̀ bá ti máa mọ̀ order aláwo táàmù tó kéré jù àti táàmù tó pọ̀ jù á kàyè ìgbésẹ̀ táàmù gbé láti bí táàmù tó kéré jù lọ síbi táàmù tó pọ̀ jù ṣẹ̀ǹpa sọ pé eléyàn ní ọmọ jẹ́ kí ni o ní ọmọ jẹ́ order wa kí la máa ń pè ní homogeneous equation so tí wọ́n kí n fi lè sọ fún wa ní kúkúrú náà ní pé homogeneous equation ni pé tó bá jẹ́ pé a bá ní equation kan ká pé mo ní x plus y is equal to 2 gẹ́gẹ́ bí àpèjúwe so tí wọ́n homogeneous equation àpẹẹrẹ homogeneous equation lélẹ̀ so nínú àlàyé kékeré tàbí lè tètè gbọ́ yóò náà ni pé tó ẹgbẹ́ bá multiply táàmù coefficient yóò tí ń bá rí iye coefficient yóò tí ó bá rí multiply pẹ̀lú rẹ̀ ìkankan náà ni ó mọ̀ fún mi so lérí àwọn táàmù yẹn náà lọ́kọ̀ kan bí tx ni o àbí ti y náà ni o ìkankan náà ni màá get lágbọ́n rìn bẹ̀yẹn náà ṣàgbọ́ àlàyé tí mo gbìyànjú láti sọ so ti bá equation kan tẹ́ gbé gbogbo táàmù rẹ̀ àti constant táàmù rẹ̀
monomial ni wọ́n tá bá ní monomial ní kankan pé ẹ mọ́ gbàgbé pé tá bá ní monomial expression òun náà ni one term expression so tí wọ́n dẹ̀ mọ́ ní power kan náà tàbí exponent kan náà àpẹẹrẹ yóò kún dẹrùn bá as plus by is equal to 0 tí a tó bá jẹ́ constant ẹ rí pé homogeneous lélẹ́yìn náà nǹkan yóò tí n bá rí ké multiply mọ́ àkọ́kọ́ náà monomial lélẹ́yìn náà tó bá yí pé constant kan tí bá fi multiply gbogbo wọn náà ní ó jọ affect lápèjúwe nísìnyí tí bá multiply pẹ̀lú 2 ajá sí pé yóò jẹ́ 2as plus 2by is equal to 0 ẹ rí pé kankan náà ni ó jọ affect gbogbo wọn so nínú àwọn tá a fi mọ homogeneous equation náà ni pé tá bá multiply táàmù kọ̀ọ̀kan pẹ̀lú constant so tí ìkankan náà ni equation yẹn náà mọ̀ dà so tí ìkankan náà ni equation yẹn mọ̀ dà so náà ni pé tó wáyé pé bá ní x, y tó bá jẹ́ solution kankan ajá sí pé tí bá ní cs cy tó ń jẹ́ constant òun náà mọ̀ jẹ́ solution rẹ̀ homogeneous equation ni so tí a máa ń lo homogeneous equation ní eríṣiríṣi àwọn agbọ́n ní mathematics a máa ń lò nílé ní algebra differential equation tá bá dé differential equation ẹ mọ̀ gbọ́ àlàyé rẹ̀ yékéyéké sí a máa gbọ́ àlàyé rẹ̀ yéké sí ọ̀yà ẹjá wá sọ́ọ̀fù ọ̀yọ̀ kan bẹ́ẹ̀ kẹ́yà fi lè káàdì rẹ̀ ńlẹ̀ ní alẹ́ yìí ẹgbẹ́ kápẹ́ bá ní f of n plus 1 plus 9 f of n is equal to 0 tó bá fẹ́ ká sọ́ọ̀fù difference equation yìí ó yàtọ̀ sí differential equation difference equation yìí so tí tá bá dé numerical analysis a mọ̀ gbàlàyé rẹ̀ yé dáadáa náà àǹfààní rẹ̀ pẹ̀lú pé ẹni mi jẹ́ greater or equal to 0 so tí f of 0 mi dẹ̀ sì jẹ́ 6 akọ́nàkẹ́ ká tó tẹ̀síwájú ọ̀yà ṣé linear ni difference equation yà bí èsì linear ni o so tí yé mi bá linear ni torí kò sí product term so tí yé mi bá torí kò sí product term ọ̀yà táwọn lè sọ order equation order 1 ẹ rí pé term tó kéré jù ń bẹ ẹni ni èyí tó pọ̀ jù ń bẹ 1 ìgbésẹ̀ mi ò lágbé látòrí ẹni yẹn dérí n plus 1 ẹ rí pé ìgbésẹ̀ kan náà ni so tí bá so ẹ rí pé ìgbésẹ̀ kan náà ni a rí pé ìgbésẹ̀ kan náà ni ọ̀yà láti fi lè wá general form f of n eléyìí tó pé ọmọ bá equation yìí ṣiṣẹ́ so nínú àwọn táwọn kọ́ ṣe náà ni pé a kọ́ assume pé f of n mi ó jẹ́ kw raised to power n so tí wà ó jẹ́ kw raised to power n ajá sí pé tí bá yóò padà yé wa tí bá má example kan mi sí wa so náà ni pé tí bá substitute di eléyìí ṣe pé f of n mi ló jẹ́ kw raised to power n ẹ̀yà kí ni f of n plus 1 àwọn ọmọ jẹ́ ṣe pé léyìí mo lè tí bá tún eléyìí kọ sínú equation wa mo lè mọ̀ pé léyìí ó jẹ́ 9kw raised to power n but kí ni f of n plus 1 ńkọ́ ṣe pé f of n plus 1 tí òun náà mọ̀ jẹ́ kw n plus 1 yà ní pé bí tí bá ti rí ẹni tẹ́lẹ̀ kí n gbé n plus 1 sí ẹgbẹ́ tí bá substitute di rẹ̀ sínú difference equation wa eléyìí ọmọ jẹ́ kí ni o yóò mọ̀ jẹ́ kw n plus 1 àbí plus 9 kí ni f of n wa kw n àbí is equal to 0 so tí bá so is equal to 0 ẹgbẹ́ tẹ́ bá sá kéèsì rẹ̀ kí ló kọ́mọ̀ ẹ̀dì pé kw n ní kọ́mọ̀ ká lè mọ̀ pó kọ́mọ̀ ẹ̀jẹ̀ kọ́kọ́ tú eléyìí wá lẹ́sẹ̀ pé yóò jẹ́ kw n times w then plus 9 kw n is equal to 0 ẹgbẹ́ ayé eléyìí látara kí ni o látara indices law of indices wà power lower eléyìí ọkọ̀mọ̀ eléyìí náà ọkọ̀mọ̀ tí bá gbé jáde yóò jẹ́ kw n w plus 9 is equal to 0 so so w plus 9 is equal to 0 so ẹ rí pé nínú òfin pé tá bá ní product nọ́mbà méjì tó bá jòdò ìtumọ̀ náà ni pé ìkan náà méjèèjì yóò mọ̀ ṣe kí ni o yóò mọ̀ jẹ́ 0 láti bí báyìí mo lè sọ pé w plus 9 mi jẹ́ 0 yóò mọ̀ túmọ̀ sí w mi jẹ́ minus 9 so tí bá w mi jẹ́ minus 9 ẹ̀dẹ̀ mọ́ gbàgbé nínú
f of n wa ṣe yẹn bá pé kí f of n mi kó máa jẹ́ kw raised power n nísìnyí báyìí mo ti mọ w mi kó jẹ́ -9 yóò máa jẹ́ k -9 raised power n so k -9 raised power n ẹ̀rẹ́ ẹ̀rí pé wọ́n ti fún wa ní f of 0 mi kó jẹ́ 6 ajá sí pé láti bí báyìí nìsín mo lè ní f of 0 ẹ̀ pé ibi tí bá ti rí ẹni kí n fi 0 sí yóò jẹ́ k -9 raised power 0 tí ń ṣe k àbí wọ́n dẹ̀ sọ pé f of 0 mi jẹ́ 6 ajá sí pé k mi mo ti mọ̀ pé ó jẹ́ 6 báyìí so ajá sí pé solution difference equation wa yóò máa jẹ́ kí ni o f of n is equal to 6 àbí -9 raised power n so tí yóò máa jẹ́ -9 raised to power n tẹ́ bá fẹ́ mọ̀ bóyá integrate yẹn ọ̀tọ̀ àbí kò tọ́ ẹ rí pé tá bá substitute yẹn sí ẹ má gbàgbé pé tó ń fún wa níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ òun náà ni f of n plus 1 plus 9f of n is equal to kíni is equal to 0 ó yẹ jáwó bóyá yóò jẹ́ bẹ́ẹ̀ ilé ọmọ á jẹ́ kíni o kíni f of n plus 1 mi ṣẹ̀gbẹ́ f of n plus 1 mi mo ní kó máa jẹ́ kwn plus 1 àbí no ẹja lo ibi tá ti tú wálẹ̀ mi báyìí lẹ́ẹ̀kan a ní ó jẹ́ kí ni ok kwn àbí w plus 9 is equal to 0 so ẹ má gbàgbé pé k wa kí ni k wa òun ni tí mo gbìyànjú láti sọ ni ṣe ń pé ta mú bíbà yìí òun lélẹ̀ a ní kwn plus 1 àbí plus 9kwn mo dẹ̀ mọ̀ k mi ní ìsìn ó jẹ́ 6 nígbà tí ẹni bá jẹ́ 0 àbí yóò jẹ́ w kí la get fún w wa -9 àbí n plus 1 then plus 9 times kí ni k wa 6 w wa -9 raised power n so tí wa -9 raised power n láti pé tẹ́ bá factor negative 9 jáde yóò jẹ́ -9 raised power n ilé ó jẹ́ 6 times -9 àbí ẹ̀nà pé minus la gbé jáde yóò sọ yìí di plus 9 times 6 so tí ẹgbẹ́ 9 times 6 ni -9 times 6 plus 9 times 6 ilé ọmọ jẹ́ 0 0 times 9 raised power n ọmọ ọmọ jẹ́ kí ni yóò mọ̀ jẹ́ 0 ẹ dákun sí agbọ́ àlàyé yẹn yékéyéké ìsàgbọ́ àlàyé yẹn yékéyéké so ilé ẹni bá ṣe mọ́ sọ́fù àwọn ilé ìtọ́ bá jẹ́ first order homogeneous ẹ jẹ́ n sọ̀rọ̀ kan sí fún wa kó tó di pé àkàdì rẹ̀ lẹ̀ ẹ wo àpẹẹrẹ léyìn mo ní f of n plus 1 tó máa fẹ́ ká sọ́fù difference equation bá ti mọ̀ ṣe nìyẹn so wọ́n dẹ̀ fún wa ní initial value wa pé fún n greater or equal to 1 tí f of fún wa mi dẹ̀ jẹ́ kí ni o -3 kódà àbùkátà láti ṣe wa mọ́ torí wọ́n ti fún wa so wọ́n ní kí ni solution difference equation yẹn mọ̀ jẹ́ ṣe pé ìtumọ̀ ẹ̀ náà ni pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí wọ́n bá fún wa ní function a máa gbé lọ sí difference equation ajá sí pé láti difference equation náà lè dá padà wá sí function wa ní tí wọ́n fẹ́ ká ṣe bẹ́ẹ̀ nìyẹn ẹ má gbàgbé pé kí là mọ́ ń ṣe a sọ pé f of n is equal to kwn ajá sí pé f of n plus 1 mi yóò mọ̀ jẹ́ kí ni o kwn plus 1 tí n bá gbé síbí báyìí yóò mọ̀ jẹ́ kí ni o kwn plus 1 minus 12 kwn is equal to 0 tí n bá tú ilé ilẹ̀ dáadáa yóò jẹ́ kwn times w minus 12 kwn is equal to 0 kwn ní kọ́mọ yóò mọ̀ jẹ́ w minus 12 is equal to 0 ajá sí pé w mi yóò mọ̀ jẹ́ kí ni o w mi yóò mọ̀ jẹ́ 12 láti bẹ̀ w mi yóò mọ̀ jẹ́ 12 so láti bẹ̀ lọ f of n mi ẹ má gbàgbé pé kí ni f of n mi jẹ́ kw raised
n báyìí mo dẹ̀ ti mọ̀ pé w mi jẹ́ 12 raised per n màmá ní 12 raised per n ṣùgbọ́n fún wa ní táàmù aláwọ̀kọ́ wọ́n ní ẹ̀fọ̀ fún àmì pé ó mọ jẹ́ 3 tí ẹ̀fọ̀ fún àmì tó bá jẹ́ 3 ẹbí tí bá ti rí ẹni màmá gbé wọn sí ajá sí pé ẹ̀fọ̀ fún wa yóò mọ jẹ́ kí ni o k times 12 raised per 1 ẹ̀fọ̀ fún adẹ́sì jẹ́ 3 yàbí yóò máa jẹ́ 3 is equal to 12k ajá sí pé k mi ó mọ jẹ́ kí ni o 3 over 12 tí ń ṣe 1 over 4 no minus 3 àbí sí minus 3 àbí 3 ẹ má bínú minus 3 ni o minus 3 ní ẹ̀fọ̀ fún wa minus 3 minus 3 minus ajá sí pé ó mọ jẹ́ minus 1 over 4 so ẹ rí pé tẹ́ bá ṣàkíyèsí rẹ̀ bẹ́ẹ̀ so equation yẹn nísìn ẹ gba ní f of n mi ẹ pọ̀ jẹ́ kí ni o k w raised power n àbí kí ni k mi nísìn minus 1 over 4 w kí dẹ̀ ni w wa kí ni w wa o I get w wa pọ̀ jẹ́ 12 raised power n so tí yẹ máa jẹ́ kí ni o minus 12 raised power n over 4 wọn náà ní f of n wa ẹni pé mo lè wá difference equation láti bẹ̀ náà ṣe pé ká fi bá fẹ́ wá difference equation náà ní pé màá kọ́ wá f of n plus 1 mi yẹ wọ́n jẹ́ kí ni o minus 12 n plus 1 over 4 minus 12 f plus 1 over 4 so mo lè tú eléyìí lẹ̀ sí yẹ wọ́n jẹ́ minus 12 raised power n times 12 ṣé bẹ́ẹ̀ kọ́ ni bẹ́ẹ̀ ni divided by 4 yẹ wọ́n jẹ́ 4 yà 1 4 yà 3 yẹ wọ́n jẹ́ minus 12 raised by n times 3 so tí no ẹ mọ̀ kí n tí ẹ tó lọ bá wọn ẹ mọ̀ jẹ́ tí gbé 4 12 àbí ó yá ṣe àgbélé yẹn ń dọ́gba pẹ̀lú f of n tún fún wa yẹ wọ́n jẹ́ f of n then times 12 so yẹ wọ́n á dọ́gba pẹ̀lú kí ni 12 f of n ẹgbẹ́ tẹ́ bá ṣe síwájú sí so tí yẹ wọ́n jẹ́ f of n plus 1 minus 12 f of n is equal to what? Is equal to 0. So is equal to 0. Ẹ rí pé ìntàlá gẹ̀tì náà ni. So kí ni ìntà ń gbìyànjú láti sọ náà ni pé kí ni o? Tí wọ́n bá fún wa ní f of function a lè wá recurrence formula. Recurrence prescription òun ni ó mọ̀ fún wa ní difference equation. Láti bí difference equation yẹn náà a lè mọ̀ ṣe kí ni o? A lè mọ̀ solve difference equation yẹn padà láti fi wá inti function yẹn jẹ́ ní láti ìṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ padà inti function yẹn jẹ́ láti ìṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ padà so torí bí àkókò ti lọ púpọ̀ lágbọ́ lọ́nba amọ̀dó níbí báyìí ní alẹ́ tòní so n ta ṣàlàyé lè ní ọ̀nà ni pé kí ni àṣàlàyé sequence a ní function ni o ìdí ta fi mọ̀ pé function náà ni pé tá bá ní function kan àwọn tí ó mọ̀ jẹ́ output rẹ̀ tí n bá gbé input real number sí so ẹ gbé táàmù náà tí ó jẹ́ òǹkà wọn wá tẹ̀ lófin kan ní sequence ni àwa là ní sequence lóríṣiríṣi arithmetic sequence geometric sequence Fibonacci àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ aláwọn sequence yìí ó a lè mọ wá recurrence formula fún wọn tí a ń pè ní recurrence prescription a ní recurrence prescription òun náà ni òfin tó yẹ pé tá a bá mọ̀ ìyìn tó wà lẹ́yìn a fi lè mọ̀ ìyìn tó wà níwájú láti bí recurrence prescription yìí àwa mọ̀ tí a ń pè difference equation a sọ fún wa pé difference equation yìí náà a lè ṣe kí ni o a lè solve ẹ̀ padà láti fi mọ̀ ìtí function wa ìtí ó máa jẹ́ a lè solve ẹ̀ padà láti fi mọ̀ ìtí function wa máa jẹ́ ìwọ̀n tá a bá ní ẹni tó ní ìbéèrè kan àbó mìíràn so nígbà tí ó bá sí ìbéèrè agbọ́rọ̀ wa mọ̀ dúró níbi wàyí lálẹ́ tòní àdẹ̀ṣe mọ̀ tẹ̀síwájú ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ ṣé púpọ̀ ó dàárọ̀.